Solution and Peace Properties in conjunction with YAJÚ Investment Limited. YAJÚ Investment Limited is at it again, offering irresistible real estate at exotic locations and pocket-friendly price. You can own choice plot of land at Lekki Gold City, Ibeju Phase 1 at 2.5 million naira per plot. Lekki Gold City, Ibeju Phase 2 at 2 million naira per plot. Treasure Island Estate, Songotedo opposite ShopRite at 2 million naira deposit and balance spread over 15 months. Treasure Island Mowe Ofada at 2 million naira per plot. Bluestone Treasure Estate, Mowe Town, full plot at 5 million naira, a plot at 2.5 million naira, a plot for commercial purpose at 6 million naira, and instrumental payment plan available. Land in Songotedo at 30,000 naira per square meter. Please note that outright payment attracts 5% discount, and we have approved surveys NC of O. YAJÚ Investment Limited have exquisite apartment at affordable prices at Treasure Homes in Lasamaja. 3-bedroom bungalow at 27.5 million naira. 2-bedroom bungalow at 22.5 million naira. 3-bedroom apartment at 27.5 million naira. 2-bedroom apartment at 22.5 million naira. Treasure Island Estate, Mowe of Father, close to International Brewery, Shagamu Interchange, offers 2-bedroom bungalow at 6.5 million naira. Deposit 250,000 naira and spread the balance over 3 years. 3-bedroom bungalow at 9.5 million naira with 1.5 million naira initial deposit and a 3-year payment plan. 4-bedroom duplex with a room BQ at 25 million naira with a 36-month payment plan. Bluestone Treasure Island, Mowe of Father, offers a classic 3-bedroom bungalow at 15 million naira with a 2.5 million naira deposit and 2 years payment plan. We also have 3-bedroom bungalow at Beechwood Estate, Lakwe, 3-bedroom apartment at Egbeda Shasha area, executive 4-bedroom duplex at Divine Thomas Estate, Aja. We have other exquisite properties at Treasure Island Estate, Akodo, Treasure Island Estate, Agbara Igbesa, Agbara Alakuti, Sapati, Mosowo Lakwe, Lekki Aja, Awoyaya, Abuleado, Ikaja, Abuleegba, Festac Town, Badagry, Owerri, and several other locations. Please note that our estates are located in serene environment with good road networks, security, electricity, and recreation centers. For details and inspection, please call Olushola on 0803-940-6444, 0803-940-6444, or 0908-515-1587, 0908-515-1587. You can also visit our offices at 314 Ikorodu Road, Anthony Bus Stop, Anthony, Lagos, or Etiosa Leaders of Thought Building beside Slot, Beggar Bus Stop, Aja, Lagos. You can also visit our website at www.akvuinvestment.com. Solution and Peace Properties in conjunction with YAJÚ Investment Limited lónìí àníṣe kọ́kọ́rọ́ kú o. ní fàájì kẹlẹ́lẹ́ èrìà ẹ bá mi ká lọ fi gbádùn ṣayọ̀ nílé ìtura tó bá fẹ́ First View Hotel àwa ń lọ. First View Hotel àlìjáná orí ilẹ̀ ni mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà fún gbogbo ẹ̀yin arìnrìn àjò tàbí lẹ́yìn iṣẹ́ òjò tẹ́ fẹ́ fara nísinmi. First View Hotel ni ẹ máa bọ̀ wá. Àwọn òṣìṣẹ́ wọn máa ṣe yín ní máa wọlé káàbọ̀ pẹ̀lú ẹ̀rín músẹ́. Enjoy the VIP privileges pẹ̀lú àwọn yàrá oríṣiríṣi pẹ̀lú ọyẹ́ ẹnu ẹ̀ tí ń kúrìrì. Cheap and affordable budget hotel rooms for your needs. Executive rooms tí wọ́n lé ńlẹ̀. Business rooms tí wọ́n ò lẹ́lẹ́gbẹ́. Luxury rooms tí wọ́n kọjá bẹ́ẹ̀. Elegant finishes with jacuzzi. Fully furnished to keep you convenient with Rusan music amplifier. First View Hotel. Maximum security ń bẹ pẹ̀lú CCTV cameras. Generator ń bẹ nílẹ̀ ní sẹpẹ́. Nígbàkúùgbà tí iná bá lọ. Unlimited international calls to about 68 countries around the world. Ẹ wo ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù. Gan ni yá fídíò ìròyìn ọ̀tá fojúbà. First View Luxury Hotel wà ní. Number 1 Adéníran Bámiṣílẹ̀ Street. First Estate. Off Rajira Sakiro. Amúwọ́ Ọ̀dọ̀fẹ́ Lagos State. Telephone number wọn ni +234 807 578 7135 +234 807 578 7135 tàbí kẹ́ ẹ pè mọ́nìjà àwọn sórí +234 803 405 1725 +234 803 405 1725 tàbí kẹ́ ẹ kàn sí wẹ́bsáìtì wọn www.firstviewhotel.com. First View Hotel ìgbádùn pẹ̀mẹ́rin síbi kan ju bẹ̀kan lọ lọ́ngbọ́. Ṣèríkì Fúlàní Lagos àbí SULTAN ni wọ́n fèyí jẹ o. Yorùbá ẹ jẹ́ ronú jinlẹ̀ bíròkò yìí bá dàgbà yóò gbẹ́bọ. Ṣèríkì Fúlàní Lagos àbí SULTAN ni wọ́n fèyí jẹ o. Yorùbá ẹ jẹ́ ronú jinlẹ̀ bíròkò yìí bá dàgbà yóò gbẹ́bọ.
Yorùbá ṣe ń ṣe o àràtà ò rí dá lọ́dọ̀ wọn ló ń ṣẹlẹ̀ ṣeríkì lásán ó ń ṣe bí ọba o Yorùbá ẹ jẹ́ tètè ronú o ṣeríkì Fúlàní Lagos àbí SULTAN ni wọ́n fèyí jẹ o Yorùbá ẹ jẹ́ ronú jinlẹ̀ ìrókò yìí bá dàgbà yóò bẹ́ bọ́. àìsí ilé olóńgìní ilé délé èkúté àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi ṣe bí nǹkan ò bá bọ́ sórí Yorùbá kì í já nǹkan kúnra a sì wéwéwé pariwo ṣe ni wọ́n ń sọ̀jì ká pa ẹ̀sọ́ pé ó ń bọ̀ ṣe là á múra kalẹ̀ ìdí ni wípé bí abẹ́rẹ́ là á ṣèkà ìjọ tó bá tó ọgọ́ta ní tó pani wọ́n yin ìbọn pa kábíyèsí ìlú ní gbàgede Fúlàní rorí òkè àdúrà lọ́ọ̀rì jẹ́ olùjọ́sìn gbé wọ́n ń béèrè 2 million naira kí wọ́n tó lè fi wọ́n kalẹ̀ ìran Yorùbá ń ṣe bí ẹrú nílẹ̀ baba ńlá wọn láìsí lókè ọya Fúlàní ń fọwọ́ lálẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n ṣe bí ọba Sẹ́ríkì Fúlàní Èkó ní kò sípò òṣèlú tóun àtọmọ òun ò lè dùn gbọ́ ọ̀rẹ́sẹ̀ wèrè ògùn sóògùn ọlọ́gbọ́n èwo lọ fẹ́ gbé tiẹ̀ kalẹ̀ àbí orí sanmi ọ̀sán ń gbé orí gbàdá ò gbàtọ́wọ́ ẹ̀ ọ̀rẹ́ ni eégún lé lọ òjì ló ń jẹjẹ ndé òlo tó fẹ́ jèrè arọ́run àkùkọ wa ló fi ogbe tó dùn fún kọ̀lọ̀kọ̀lọ̀ ńlẹ̀rú bá pẹ́ ńlé ní bu alájọbí ńláyé bá gbogbo mà lọ́ba ìránnisẹ́ fọ́ òdúpẹ́ kọ́ wá ńláyé bá ẹgbà tápà lọ́kọ́ léegun náà ìran Yorùbá sì mọ́wọ́ lẹ́rán wọ́n ń wòran wò wé nǹkan kan wọ́n yan ọmọ Katsina sí kọmíṣánná Èkó àdúpẹ́kẹ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ Fúlàní ń pètèpèrò láti gba ilé wa àwé nǹkan kan wọ́n ń gbé ọmọ wọn sórí kìríkì Yorùbá káàkiri Àkàndá àti sọ̀rọ̀ nípa iṣẹ́ ibi Fúlàní nílẹ̀ yí ọjọ́ pẹ́ àìmọye rẹ́kọ̀dù mo ti ṣe sẹ́yìn tí mo tú àṣírí ìkọ̀kọ̀ wọn ọmọ Yorùbá ò ní kọbi ara sí ilé ó dìgbà tí nǹkan bá bọ́ rí kí wọ́n tó ṣẹ̀ṣẹ̀ máa sáré kiri sáwọn bíbò yìí ò ní gbalẹ̀ wa Àkàndá ṣe ti gbọ́ Awikonko ẹ wo fídíò tí mo sẹ́ndì yẹn wò sà Muhammed Abubakar Bambado Sẹ́ríkì Fúlàní ìpínlẹ̀ Èkó wọn ló ní kò sípò tó ń wòlé dùn nínú ipò òṣèlú ní Lagos State ńlọmọ aládé bá fi pé ta ẹgbẹ́ kánà yìí ná ẹgbẹ́ oníyọ̀rọ̀ nílẹ̀ Yorùbá òun ni ẹ̀sìn mi agbájá jẹ́mánù yìí sọ pẹ̀lú ìgbéraga then àìfẹ̀lẹ̀ kébòsí ni ọ̀jẹ́ kíbòsí ó ṣe é jò ìtọ́ yẹ kí òkú bo yín ọ̀bọ̀ irọ́ ni ìbọ̀kúbọ̀ lẹ́ẹ̀mọ́ bọ̀ kiri gbólóhùn kan ṣoṣo ni gbogbo yín ọmọ gbé anu kiri Fúlàní tó sọ̀rọ̀ ó ti sọ ó sì mìíní ẹ̀ ó ti fọkàn sí ó sì ti gbà bẹ́ẹ̀ gbà wípé ó lè wáyé lọ́jọ́ iwájú ìran ọmọ aládé tí ń gbé ìròyìn ọ̀hún kiri ó ti panumọ́ ó ti dá a lé ó ti panumọ́ ó ti dá a lé wọ́n ti hó bí ẹ̀rọ ọ̀lọ́gì tán wọ́n ti mọ́kàn kó wọ́n ti ń bá iṣẹ́ ajé wọn lọ Yorùbá ti gbàgbé ẹ̀ pátápátá bí ẹni pé kò tiẹ̀ ṣẹlẹ̀ rárá Fúlàní kì í gbàgbé ìpinnu tiwọn ní wọ́n bá ti wí gẹ́lẹ́ ni wọ́n ti ṣe Èkó ni wọ́n bí Muhammed Abubakar sí baba ńlá baba rẹ̀ ti wọ̀lú Èkó wá ó ti lé ní 100 ọdún dáadáa Èkó ló bí gbogbo ọmọ rẹ̀ sí o òun ní generation kẹta àwọn ọmọ ẹ̀ ní generation kẹrin ní Lagos State gẹ́gẹ́ bó ṣe wí are you telling me pé kò lè contest fún gómìnà ìpínlẹ̀ Èkó ṣe bí yóò kù sọ́wọ́ àwọn olùdìbò kí ló wá fariwo òfò nínú yẹn Fúlàní ọba àgbà gbogbo Èkó dégbèrí ogun tí ọba ti lé mi lọ́ọ̀dẹ bàbá mi àbùṣebùṣe èmi Àkàndá ò pé kí Gàmbàrí ọmọ sùn rárá tí ọba ti kìkù yí ẹ̀ sọ tí ó kì í ẹ̀rú ọ̀kẹ́ kò ní bí mi nínú ìdí ni pé tá a bá wíwíwí tẹ̀ ẹ̀ bá gbọ́ á padà sí mẹ́nu náà ni máàlù yìí ní àbúrò àtẹ̀gbọ́n tó jẹ́ pé Yorùbá nìyá wọn you stop them bí wọ́n bá fẹ́ du sẹ́nẹ́tọ̀ Abubakar Bambado kò sí ọ̀rọ̀ kankan kù sínú wọ́n ṣàlàyé ẹ̀yà tá a ní ní Nàìjíríà láì fipò bọyọ̀ ó ní èròǹgbà yíbò kì í dúró lórí bísínẹ́sì wọn lọ ó ní ìran Yorùbá ó fẹ́ràn àṣà àti ṣe Yorùbá púpọ̀ ó ní èròǹgbà Fúlàní àtàwùsá kò dúró lórí ẹ̀sìn lọ ó gbà wípé Fúlàní pọ̀ nínú àwọn tí ń gbé sùnmọ̀mí tí wọ́n ń
pa àwọn èèyàn dẹ́mí àwọn èèyàn légbodò ó ní àwọn adàlúrú tí wọ́n ń pààyàn fipá bá àwọn ìyàwó oníyàwó lò pọ̀ tí wọ́n sì ń jó ilé onílé kiri ó ní Fúlàní ni wọ́n ṣùgbọ́n wọn kì í ṣe Fúlàní gidi ó ní wọn kì í ṣe Fúlàní Nàìjíríà ìdí ni wípé Fúlàní ní forí kó gbogbo wàhálà yìí jù bí wọ́n ti ń jí wọn lọ́mọ gbé òun náà ni wọ́n ń pa wọn lọ́mọ tó bá wa sọ pé Fúlàní kọ́ ni wọ́n ta ni ń gbénu igbó tó ju Fúlàní lọ ó ní ṣùgbọ́n gbogbo ara ló ń fi lòdì sí ìdàlóru àfi ká sì jọ wá gbó dẹ́kun fún ìjínigbé àti ṣekú oró pani ni mo ṣe ní ọmọ ṣe jẹ́ kó yà ọ́ lẹ́nu ẹ̀tọ́ ẹ̀ ní wọ́n ń joyè ìjọba Fúlàní ilẹ̀ Yorùbá kò yẹ kí yẹn ọjọ́ lójú bóyá torí pé wọ́n ò sì mọ̀ ni pé wọ́n ń jọba Yorùbá ní Kánò wọ́n ń jẹ́ ní Kaduna wọ́n ń jẹ́ ní Àbújá nílẹ̀ Yíbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bọ̀tì ṣe làgẹ́rẹ́ wọn gbọ́dọ̀ jíjó pátá mọ́ bó bá dánwó ilẹ̀ ní ó sùn wọ́n mọ ìwọ̀n ara wọn lókè ọya wọn kì í kọjá àyè ara wọn ìran Yorùbá nìkan lè kì í bìkítà láti di ẹrú nílẹ̀ bàbá rẹ̀ wíwọ àti Fúlàní ò ní pẹ́ pè kó máa lọ́wọ́ tá a bá ṣọ́ra ṣe ìdí ni wípé àìtètè wọ́n èèrà ní mú kí ìrà ó sọ ní dígí àmúgùn ìdí ni wípé Yorùbá ò fẹ́ràn ara wọn kì í ta ìtanú ìkórìíra ọmọlàkejì là ń bá ká ìdí nìyẹn tí Fúlàní tàbí Yíbò tí wọ́n fi ń ráàyè wọlé sí wa lára wọ́n á ti wọlé sí wa lára tán bí kòkòrò ajẹnirun ká tó ṣẹ̀ṣẹ̀ wá máa sáré ìyà kiri kí ni ìtumọ̀ sáré kí Fúlàní of Lagos State ọmọ Yorùbá ti ń jọba nílẹ̀ Haúsá nílẹ̀ Yíbò kí ni wọ́n ń gbà níbẹ̀ àtèyí tí ọ̀rọ̀ bá jẹ́ ńlé àtèyí tí ọ̀wá láti ìdílé ọba sóòkò tó bá wuni là ń jẹ́ lẹ́yìn odi Fúlàní kàrámọ̀ tí wọ́n ní sẹ́ríkì Fúlàní ìpínlẹ̀ Èkó ó gbé tiẹ̀ lọ sí next level mbọ̀tì ẹ ti jẹ́ dòdò ẹnu ògbódodo mọ́ ngbẹ̀ tí ń jọba ń Kánò ní Kaduna ní Àbújá sí nǹkan tẹ́ ẹ lè ṣe sí o wò ó bí wọ́n ṣe kàrámọ̀ tiwọn sẹ́ríkì Fúlàní lè yí àbí Sultan gómìnà ìpínlẹ̀ Èkó kúkú ń bẹ níbẹ̀ ilé yìí fi yàtọ̀ sí Sultan tìlú Sókótó ìlú Èkó nìyí ó ti ń dábí ẹdun tí ń rọ̀ bí òwe fún ojú rẹ̀ ló ń jẹ dáadáa Sultan of Lagos lèyí o ṣe sẹ́ríkì Fúlàní o Sultan of Edinburgh lọ́nà Sultan of Òṣogbo ti ń lalẹ̀ òun káàkiri sẹ́ríkì Fúlàní láwọn ìlú kéréje Fúlàní ọ̀fẹ́ gbogbo ojúkojú wọlé Yorùbá wá mọ́ wọ́n ti mọ̀ wípé yóò ní wàhálà nínú wọ́n sì mọ̀ pé ìwọ ò ní pẹ́ kò nílé bàbá rẹ̀ kọ́lọ́ngọ́ jẹ́ kí físà ló èbó tó ń process yóò tètè bọ́ sí o kọ́lọ́ngọ́ gbàdúrà rẹ̀ kó lè travel Fúlàní ó lè dogun ilé bàbá tó bí ọlọ́mọ kí wọ́n lè kó tọmọ ti mọ̀lẹ́bí tarátọ̀rẹ́ wá lójúmọ́ ni Fúlàní àti Yíbò ni wọ́n ń populate ara wọn nílẹ̀ Yorùbá kí ni èròǹgbà tiẹ̀ lórí yẹn olóró ń bọ̀ jẹ́ Yorùbá paramọ́tò ta ní ń bójútó ètò ààbò ilẹ̀ Yorùbá gan Àmọ̀tẹ́kùn ni àbí fìjìláńtì àbí ṣe la kàn fi Ọlọ́run sọ́lé sẹ́ríkì Fúlàní àbí Sultan of Lagos yìí kàṣà tẹ̀sán gbogbo wa ní kété tí mo rí kò sí méjì tó sọ kúrú sí mi lọ́kàn ju ìṣẹ̀lẹ̀ Ìlọrin Àfọ̀njá lọ pé àìmọ̀kan ní mú èkúté pé olóko níjà bí abẹ́rẹ́ là á ṣèkà níjọ́ tó bá tó ọkọ tán ní tó pani Ìlọrin Àfọ̀njá ló yẹ kí Yorùbá ó fi kọ́gbọ́n ẹni àrá bá pààyàn lójú ẹ̀ rí bó bá gbọ́ kíkó òjò yọ fara sókè bàbá wa lanú lẹ̀ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ sí gamugamu ò ní bojú ìlú jẹ́ ni mo fi ní olóògùn ni ó tó pàgùntàn lọ́ọ̀dẹ̀ ó yẹ kí baálé ilé ọ̀tá jí Fúlàní mọ ọgbọ́n àyínnìke láti wọlé sí ìlú kan lára nǹkan náà lẹ́ẹ̀kan rí Sultan of Sokoto tàbí Emir tìlú Kánò yọkàn promote sẹ́ríkì Fúlàní sí first class ọba nílùú Èkó ni àbí ìlú mélòó nílẹ̀ Yorùbá lọ́kàrámọ̀ ọba tiwọn tó báyìí ẹ̀ẹ̀kan pariwo lásán ẹ̀ẹ́sìnmi ẹnu ni bí wọ́n bá ti wá rí tìlú Èkó ṣe wọ́n ti bẹ̀ fò sọ́tà láti bẹ̀ wọ Abẹ́òkúta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí wọ́n ṣe gba bídà àti Súlèjà nìyẹn bákan náà ni Sultan of Kaduna Jos àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ
ilẹ̀ Yorùbá lọ́kàn nínú àjẹ́ndà wọn ti ń gbilẹ̀ ní Èkó àti Ọ̀yọ́ Aláàfin. Fúlàní ń jayé ọba ní Ọ̀yọ́ Aláàfin tiwa ní. Bákan náà ni wọ́n ń fẹlá ní Ìwó Olódò ọba pẹ̀lú ẹ̀dẹ̀mọ̀pọ̀ àrógbó. Ìjà pé wọ́n ń jẹ séríkì Fúlàní kọ́ ló yẹ ká jà o. Bí kì í ṣe ọ̀nà láti rè yí apá wọn. Kájọ́ mọ̀ wípé ìjòyè lásán ni kọ́ mọ̀ ṣe bí ọba. Àti pé olórí ẹ̀yà lásán ni kọ́ mọ̀ sòkò ṣe bí kábíyèsí. Bí bẹ́ẹ̀ bá kọ́ àbámọ̀ ni ó dà nígbẹ̀yìn. Sẹ́ẹ̀bà ìpè kan rókò yìí ní kẹ́ńkẹ́ yóò dàgbà yóò sì béèrè ẹbọ. Àwọn ìránṣẹ́ ikú yìnbọn pa kábíyèsí ọba Israel Adélùsì Olúfọ́n of Ifọ̀n ìpínlẹ̀ Ondo lọ́jọ́ karùndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 2020. Èmi Àkàndá báyìí ní ta lọ́pọ̀ba ajínigbé ni àbí agbanipa Fúlàní ni wọ́n ni àbí Yorùbá ó ṣèèsì ni àbí wọ́n mọ kábíyèsí tẹ́lẹ̀ kí ni wọ́n fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ kí lọ́ba ṣe fún wọn ta ni kábíyèsí ń dùn nǹkan mọ́ lọ́wọ́ gbogbo ìdáhùn sí ìbéèrè wọ̀nyí ló ṣókùnkùn bọ̀tì ikọ̀ Àmọ̀tẹ́kùn pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo wọ́n ní àwọn ti mú àwọn afurasí ọ̀daràn kan ní Ẹlẹ́gbẹ̀ká forest. Iléeṣẹ́ ọlọ́pàá ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọn lọ́wọ́ wọn ò sọ ọ́ ní pàtó irú èèyàn táwọn afurasí ọ̀daràn wọ̀nyí jẹ́ ṣé Ìgbò ni wọ́n àbáwúsá o Fúlàní ni wọ́n ni àbí Yorùbá bá jáde ìwádìí ni yóò fojú òdodo hàn bọ̀tì béèrè kan sọ sọ́kàn mi Àkàndá pé wá ìdódídé ọba aládé fi kú tú ẹ bẹ́ẹ̀ pé ṣé kò sóògùn tàbí àjẹsára kankan fọ́ba mọ́ni àbí kábíyèsí wà nínú àwọn ọba tọkọ̀ pa sí ìṣẹ̀dálẹ̀ mo ní ṣé kábíyèsí wà nínú àwọn ọba tó pa ìṣẹ̀ṣẹ̀ tì Abramadé Sànyámọ̀ kárí láyé o lójú ọ̀tá Sàjẹ́ Rójà ìránṣẹ́ ikú Àbáṣà wọ́n lé wọ́n fìbọn lé wọ́n fìbọn dá bátànì sí mọ́tò olórí ẹgbẹ́ Afẹ́nifẹ́re lára bọ̀tì omi tá a dà sẹ́yìn díẹ̀ lára ni àtàbáṣà àtàwọn ikọ̀ rẹ̀ n ò rí bàbá fi ṣe nǹkan kan àfi nígbà tọ́lọ́jọ́ dé o àwọn tá a mọ̀ ní ojúlówó ọmọ Yorùbá nù ọba ilẹ̀ Yorùbá ọba gbé Jésù tàbí ànábì lérí irú ìyà tàbí kú tí ọmọ ẹ̀sà wọn pa bí èkùrọ́ kọ̀ọ̀kan nù ẹ má sì mí gbọ́ n ò fi kú yọba o bọ̀tì gbàmí ọ̀yàgbá Yorùbá wọn lẹ́ranko búburú ń lé mi bọ̀ lọ́dẹ ọba aládé Yorùbá gbọ́dọ̀ ní àjẹsára wọ wojú Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ní ìgbà téèyàn ń wojú ẹkùn ni bàbá mi alówó lòdù bí ìyèrè wojú Ọ̀ọ̀ni àná ọba síjú adé Olúbùṣe kejì ẹ̀bìtì kí mọ́ péré súnmọ́lẹ̀ súnmọ́ẹ́nì ní ìgbà téèyàn ń wojú àlùjànnú ni tani yóò wá sọ pé lébi ọ̀kan mọ́ rí àlẹ́ ìbálòyẹ kọ́ bá Yorùbá ó jẹ́ ó tiẹ̀ sì yẹ kí kábíyèsí ọjà kútúkútú díẹ̀ adìẹ gan kò sí ń jọ gbọ́jọ́ kú ẹ̀ pé ìjọba du adìẹ lọ́rùn yóò gbìyànjú gbọ̀nyẹ́ pèpè yóò ṣáájú bóyá pọ̀ òun lè yẹ lórí òun ẹ̀rú gan ò ní déédé gbọ́rùn kalẹ̀ fún alágbàtà kí gbogbo ọba aládé ilẹ̀ Yorùbá tọ́jú ara wọn lè mí ń wò torí pé ẹlẹ́yà làwọn ẹ̀yà tó kù ọmọ fi wá sí wọn á ní ṣe bọ́ba wọn náà lámúkù lọ́nà tó ẹ̀ àgótọ́gbọ́n sásá ilẹ̀ bìtì ti mú ní jọ́ọ̀jẹ̀ tẹ́ wọ́n ń bọ̀sibọ́sì olóṣì abara pàṣípàṣí ìṣẹ̀dálẹ̀ Yorùbá ń bẹ lọ́wọ́ ẹ̀yin ọba aládé wa mi ò pé ọmọ ṣẹ̀ṣẹ̀ àjòjì o bọ̀tì ẹ jẹ́ ká gbé ìṣẹ̀ṣẹ̀ tiwa lárugẹ Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́lẹ̀ wọ́n tiẹ̀ láwọn ajínigbé wọ́n rorí òkè àdúrà nílùú Abẹ́òkúta CAC prayer mountain tí ń bẹ ní Mushin Àyànmọ́ Mọ̀sán wá sinmi Abẹ́òkúta ẹkùn bọ́dẹ lójú oorun ni bó nígbà ọ̀fọ̀ níyì yóò pòórá in Jesus name òkè lójú àbíntígà wọ́n kọ pásítọ̀ ní àdá ó tó mọ líìdì wọn lọ sí yàrá kọ̀ọ̀kan tó wà níbi tí wọ́n ti sùn sí wọ́n gba owó ìlú ọ̀pọ̀ nǹkan àlùmọ́nì jí àwọn kan gbé sá lọ wọ́n tiẹ̀ ní kọ́kọ́ béèrè mílíọ̀nù méjì náírà kí wọ́n tó lè fi wọ́n kalẹ̀ ní nọ́mbà tí wọ́n fi ń pe rẹ́lẹ́tìfù wọn nìyí o 08114022543 àti 07042476569
ẹni tó bóníròyìn sọ̀rọ̀ ọlọ́ya òun lẹ́nu tí àwọn èèyàn pàtàkì kan wá sí police station pẹ̀lú jíìpù wọ́n wá láti wá béèlì àwọn afurasí ọ̀daràn èyí tó báyàn lọ́kàn jẹ́ gbóni àwọn ọlọ́pàá tí wọ́n tún gba 300,000 naira lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n fìyà jẹ wádìí kí ni wọ́n fi 300,000 naira ṣe ẹnìkan wá láwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ajínigbé mo ní tẹ́lẹ̀ ńkọ́ ta ní bójútó ètò ààbò ilẹ̀ Yorùbá ní ìbéèrè tí mo béèrè síwájú bí à ń fi Ọlọ́run ọba sọ́lé ni tó Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tètè Àjàó Àró Awíkóńkó sọ̀rọ̀ lójú Ọlọ́run tó di pé n ó kìdá ọ̀rọ̀ mi bá gbọ́ mo ní kí n tún rán gbogbo ẹ̀yin ojúlówó ọmọ ọkọ Yorùbá létí ni tí àjèjì ọwọ́ kò gbé gbá dórí bólókèrè bá lẹ́ni lẹ́yìn yóò kó bọ̀yà báyà bá lẹ́ni lẹ́yìn yóò pọ̀ bọ̀ ẹ̀jẹ̀ àrànra wa lọ́wọ́ ilẹ̀ Yorùbá ó lè gòkè àgbà ní ìjà sowọ́pọ̀ dí àṣà àti ṣe Yorùbá padà tún ìwọ́n lọ ń ṣe Àkàndá Ọ̀rọ̀ Awíkóńkó yín tó máa wáyé lọ́jọ́ ìsinmi tí ń bọ̀ yìí gangan aago 8 alẹ́ Nàìjíríà 8 PM Nigerian time 13th of December 2020 gbogbo emiri Àkàndá kọ́ gẹ̀ẹ́sìn kò ní kẹ́sìn kúrò mi fẹ́ gẹ̀ẹ́sìn kò ní kú mọ̀ ìrẹ́mi tó ní kú mọ̀ rẹ̀ sí tí ó fi gùn lọ́ọ̀tì comedy album tuntun kémi náà ó tiẹ̀ lè tẹ̀ jáde ní fídíò CD àkọlé ẹ̀ ni mo pè ní Mr. Joker àti ìkówójọ ọlọ́gbọ̀n mílíọ̀nù náírà for purchasing audio and visual studio equipment orí Zoom meeting application láti máa ṣe launching bó tiẹ̀ jẹ́ wípé gbogbo wa kọ́ la lè kópa ó wù yín ẹ fẹ́ sọ̀pọ̀tì Àkàndá orí pé gbàgbá kíkanjú kan ò lè dógbósẹ́ bí ọ̀bá sálátìlẹ́yìn fún àti péjú àjùmọ̀jó ní gbayì wíwọ́lẹsẹ̀ ijó ànìkànjó wọlé gẹ́rẹ́rẹ́ mo ti ṣe close to 200 albums lórí social media ṣe ń gbé kankan jáde lórí CD ràn mí lọ́wọ́ ká lè gbé èyí jáde gbogbo ọmọ Yorùbá nílé lóko lódò lẹ́yìn òde account number nìyí fẹ́ni tí ò bá lè kópa lórí Zoom Access Bank the values heritage lórúkọ àkáǹtì account number ní 0789124933 ẹ láìkì kẹ́ fọ́lọ̀ péjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Awíkóńkó ẹ sọ̀scribe sí YouTube channel mi Àkàndá Ọ̀rọ̀ Awíkóńkó live ẹwà èdè Yorùbá TV akọ́mọlédè Yorùbá TV òwe Yorùbá TV oríkì Yorùbá TV àṣà Yorùbá TV ìkórìtà kò yé mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe wò.